Africa Content TV. Osupa wọ́n ti kújọ Olubadan lọ́dún ìrọ̀lẹ́lẹ́ wọ́n ti kọjọ Olubadan lọ́jọ́ tó ti pẹ́. Saheed wọ́n ti kújọ Olubadan lọ́dún ìrọ̀lẹ́lẹ́ wọ́n ti kọjọ Olubadan lọ́jọ́ tó ti pẹ́. Ìbátẹ́wọ̀ pọ̀ Ladoja yẹwà débi pé gbogbo ayé gbọ́ ọ̀rọ̀ mọ́ ọba wa pàdé. Ìbátẹ́wọ̀ pọ̀ Ladoja yẹwà débi pé gbogbo ayé gbọ́ ọ̀rọ̀ mọ́ ọba wa pàdé. Lọ́ba wọ́n jòyè lọ́wọ́ yẹ̀wá sí gbogbo ẹni tí gba ojú ti mọ̀ lọ́wọ́ kọ́ wà. Lọ́ba wọ́n jòyè lọ́wọ́ yẹ̀wá sí gbogbo ẹni tí gba ojú ti mọ̀ lọ́wọ́ kọ́ wà. Ìbátẹ́wọ̀ pọ̀ Ladoja yẹwà débi pé gbogbo ẹni tí gba Ìbátẹ́wọ̀ pọ̀ Ladoja yẹwà débi pé gbogbo ẹni tí gba ojú ti mọ̀ lọ́wọ́ kọ́ wà. Bó ṣe pọ̀ sáyé ní ìwà kiri. Gbogbo lọ́ba ní yòókó. Ẹ má ṣe nínú oṣù pàrọ̀ ọ̀rọ̀ sí ilé. Ibi tó kọ́ ni wọ́n ti bá bá àṣírí. Àkọ́kọ́ Ladoja ìlú òkòrò yìí. Àkọ́kọ́ ọ̀gára pápátá àgbàtún ní ìjàdílẹ̀ fún àbẹ̀kọ́. Ibi kìlọ̀kìlọ̀ fún àkọ́kọ́ ọ̀gára nígbà tí ó bèèrè àpapọ̀lá àbẹ̀rẹ̀ nílé ilé. Gbogbo ní kìrìkì gbogbo àgà lọ́jà. Gbogbo alága lóòrùn ẹ̀rẹ́. Gbogbo alága lóòrùn ẹ̀rẹ́. Gbogbo olórí ẹbí, gbogbo lọ́gà ẹ̀jí o. Ẹkún orí ìrújú lòun máa ń jọ wá. Gbogbo alága máa tó wá mọ̀ kí ibá iṣẹ́. Gbogbo ní kìrìkìrì ìṣe ìtọ́ wá. Àdéhùn lónìí ṣe kí ní. Ó ní aṣẹ́kàkú ìdè. Ìrètà ó ti sọ̀rọ̀ ọ̀ padà. Ìsàlẹ̀ òjò máa.
Ọ̀nà pàpẹ́ sọ̀rọ̀ ìròyìn ìkúkọ́. A ní kákùnrin lórí wípé wọn lẹ́nu ìkọlọ̀ ìròyìn lè yẹ. Ọ̀nà pàpẹ́ sọ̀rọ̀ ìròyìn ìkúkọ́. Ó bá sọ̀rọ̀ ìròyìn ìkúkọ́. A ní kákùnrin lórí wípé wọn lẹ́nu ìkọlọ̀ ìròyìn lè yẹ. Osupa wọ́n ti kújọ tó bá tán lọ́dún ìrọ̀lẹ́ wọ́n ti kọjọ tó bá tán lọ́jọ́ tó ti pẹ́. Ìbálẹ̀ ọ̀rọ̀ Ladoja yẹ wá lé kíké gbogbo ayé gbọ́ ọ̀rọ̀ mọ̀ wọ́tá wá gbàdé. Osupa ti bá fẹ́ràn ọ̀rọ̀ Ladoja yẹ wá lé kíké gbogbo ayé gbọ́ ọ̀rọ̀ mọ̀ wọ́tá wá gbàdé. Lábàá lábàá wájú ẹ̀ náwó ayẹ̀wá sí gbogbo ẹ̀ tí bá tún ti mọ̀.